ilaha illallah Muhammadur Rasulullah òdodo dé irọ́ sálọ òdodo dé irọ́ sálọ òdodo dé irọ́ sálọ irọ́ ní láti parẹ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀yin èèyàn wa nílé àmà kì í kú àtìgbà àkó ìkàlẹ̀ ń bẹ̀ wọn àsìkò dédé wòye kí Ọlọ́run kó máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. ètò Ohun Islam òun náà látún gbédé láti Abdulwahab Adam Studio ti MTA Africa níbi tí a ti máa ń dára wa lẹ́kọ̀ọ́ nípa Islam àti bí ilé ayé yóò ṣe wà lálàáfíà tí ìdẹ̀rùn tí ó sì dé bá ẹnìkankan. kí Ọlọ́run kó fún wa lórí ọ̀fẹ́ láti lè máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ wọ̀nyí lóríṣiríṣi níbàámu pẹ̀lú bí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ rẹ̀. bí a bá wo bí ayé ṣe ń lọ lónìí, àwa tí a sí ní agbègbè ibi tí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́kàn òjọ̀kan à ń gbọ́ròyìn lóríṣiríṣi ìpele ayé ò fararọ. bó ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Áfíríkà ń bí bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ káàkiri àwọn agbègbè lágbàáyé, yálà ní ilẹ̀ Asia ni, lọ́dọ̀ àwọn òyìnbó ni, àbí láàrin gbùngbùn ìlà oòrùn ní orílẹ̀-èdè àgbáyé. òun náà ni oríṣiríṣi àwọn wàhálà yìí ti ń ṣẹlẹ̀. ọ̀pọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ló sì jẹ́ pé ó fì sọ́dọ̀ ọ̀pọ̀ mùsùlùmí, àbí àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí, àbí wọ́n fi ń rẹ́ wọn lára ni, àwọn mọ̀ọ́mọ̀ lọ́wọ́ nú ẹ̀ náà ni. ń ta sáré ni pé àwọn tó jẹ́ mùsùlùmí ló pọ̀ jù nídìí àwọn wàhálà yìí, tó sì jẹ́ pé lára wọn wà tí wọ́n ń pe àwọn tí wọ́n ń gbé nígbésẹ̀ wọ̀nyí wọ́n ń pè ní jihad. àwọn tí wọ́n pe tiwọn ní jihad, àwọn ẹlòmíín bá wọn sọ ní orúkọ jihad. kí ni ó ń jẹ́ jihad? kí ni pàtàkì ẹ̀? kí ló bí i? báwo ló ṣe wáyé? báwo la ti ja jihad? òun náà ni tí a fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò Ohun Islam. àwọn tí ó dá wa lẹ́kọ̀ọ́ lórí eléyìí wọ́n ti wà nulẹ̀ pẹ̀lú mi. Murabi Abdulqahar Olówómi, ẹ mà káàbọ̀ sórí ètò yìí o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣé kú dìde. Murabi Said Mikahil, ẹ káàbọ̀ sórí ètò yìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Jazakumullah, ẹ ṣeun tí ẹ wá jẹ́ wa. ẹ jẹ́ ń gba ọ̀dọ́ yín wọlé. Murabi Mikahil sab, kí ló ń jẹ́ jihad? A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Jihad ó ní gbólóhùn kan tí a yọ láti ara Lárúbáwá tí ìpínlẹ̀ rẹ̀ jẹ́ juhudu, ìṣègbìyànjú, àbí a lè mú wá látara gbólóhùn onímẹ́ta tá ń pè ní jahada aw jahada. àti juhudu àti jahada gbogbo rẹ̀ náà ni ó ń túmọ̀ sí kéèyàn ṣègbìyànjú. Ọlọ́run ọba sọ nínú ẹsẹ̀ tó gbẹ̀yìn suratu Ankabut, Ọlọ́run ọba ní walladhina jahadu fina lanahdiyannahum subulana. ẹnikẹ́ni tó bá gbìyànjú sójú ọ̀nà àwọn Ọlọ́run ọba lanahdiyannahum subulana, á fi ìtọ́sọ́nà hàn. Inna Allaha ma'al muhsinin, torí pé Ọlọ́run bá ń bẹ pẹ̀lú àwọn tó ń ṣe dáadáa. láàyè yìí wọ́n túmọ̀ sí pé al-muhsinin làwọn ẹni tó ń ṣègbìyànjú sójú ọ̀nà Ọlọ́run. kí wàá ní tí wọ́n ṣe tí wọ́n fi di al-muhsinin? tá bá padà sínú suratu Hujurat, Ọlọ́run bá sọ láàyè kan bẹ́ẹ̀ pé innamal mu'minuna alladhina amanu billah. àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ó làwọn náà tó nígbàgbọ́ nínú Ọlọ́run ọba wa rasulihi, tó sì gbàgbọ́ nínú òjíṣẹ́ rẹ̀. thumma lam yartabu, lẹ́yìn ìwà àgbàgbọ́ yìí, lẹ́yìn ìgbà tó gbàgbọ́ nínú Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀, lam yartabu, wọn kì í ṣe iyèméjì. wajahadu bí amwalihim, wọ́n máa gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba bí amwalihim, pẹ̀lú owó wọn, pẹ̀lú ọrọ̀ wọn, gbogbo tá a fún wọn náà fi ń ṣe gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba. wa anfusihim, bákan náà náà ń fẹ̀mí wọn ṣe gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba. tá bá wo àyè yìí, á túmọ̀ sí wípé àwọn al-muhsinin tọ́lọ̀ bá ròyìn wọn nínú àyàtà kọ́kọ́ mú wá, in tí wọ́n ṣe tán fi dẹni eré wọn náà ni pé kí wọ́n ná nínú tá a palẹ́sì fún wọn, kí wọ́n ná ẹ̀mí, kí wọ́n ná ara wọn, kí wọ́n ná àwọn tó bá lọ́kọ
kọ́kọ́ wọn ṣègbìyànjú sójú ọ̀nà ọba àwọn tó bá níyàwó kí àwọn ìyàwó wọn ṣègbìyànjú sójú ọ̀nà ọba àwọn tó bá bímọ ká fọmọ wọn ṣègbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba tó pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà sọ láàyè kan ẹni tó bá ṣègbìyànjú yóò rí ní tá a bá ṣègbìyànjú fún là ń rí bí ọmọ akẹ́kọ̀ọ́ ni tó máa akẹ́kọ̀ọ́ bá ṣègbìyànjú láti mójútòwé yóò ṣàṣeyege bí oníṣẹ́ ọba wa ṣègbìyànjú tó tẹpá mọ́ṣẹ́ yóò ṣàṣeyege gbogbo tá a bá gbìyànjú fún ààrí kódà láàyè mi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní talabul halali jihadun yẹn pé téèyàn bá wá ọ̀nà àlàálì ntí ó jẹ́ ntọ́lọ́wọ́ bá lọ́wọ́ sí tó gbà wá láyè láti ṣe inú Al-Qur'an tó jẹ́ halal ní àyíkáyè ibi iṣẹ́ ni ilé ẹ̀kọ́ ni àti oríṣiríṣi àwọn ọ̀nà míì tó jẹ́ halal jihadun wọ́n ní jihad ni kò túmọ̀ sí wípé téèyàn bá jagun sójú ọ̀nà Ọlọ́run ọba kì í ṣe jihad o ṣùgbọ́n ìtumọ̀ kan ṣoṣo tó ní kọ́lé léyìí so gbogbo ìgbà téèyàn bá ti ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba ó ná owó ni ó ná ara ẹ̀ ni ó ná làákàyè ni ó ná ipò tá a fún ni ó ń gbìyànjú ó ná àwọn ọmọ ẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn pé kí wọ́n ṣiṣẹ́ fọ́lọ́run gẹ́gẹ́ bí Ànábì Isa alayhi salatu wasalam gẹ́gẹ́ bí ìyá tó bí Maryam òun náà ni Anna nígbà tó wà ní oyún ló ti fọmọ ìṣèjù sílẹ̀ sójú ọ̀nà Ọlọ́run bàtà padà wá bí abilóbìnrin ìgbà tóbìnrin dé obìnrin mo bí ọmọ yìí Ọlọ́run ní èmi mọ́ tó bí tó bá dé bẹ́ẹ̀ inni sammaytuha Maryam mo sọ ní Maryam ara àtúmọ̀ Maryam ní pé eléyìí náà da fẹ́sìn ó fi jìn fọ́lọ́run nígbà tó Maryam náà padà bímọ ó bí Ànábì Isa alayhi salatu wasalam èyí ni ọ̀nà kan tó tún wà ní ìjọ Mùsùlùmí à ń pè àwọn kan ní waqf now àwọn ọmọ tá a ti ṣèjù sílẹ̀ wọn láti inú oyún láti jẹ́ kí wọ́n fi ara ṣe fẹ́sìn gbogbo ibi tá a bá fẹ́ lò wọ́n sí lójú ọ̀nà ẹ̀sìn ká tó bí wọn láti ṣèjù sílẹ̀ wọn ọ̀nà kan tá a fi lè ná ẹ̀mí wa láti ṣe jihad lélẹ̀. ó ń túmọ̀ sí pé gbogbo ògbìyànjú tẹ̀dá bá ń gbé láyé láti lè jèrè àwọn nǹkan kan abẹ́ jihad ló wà. bẹ́ẹ̀ni jihad ò túmọ̀ sí pé ká dà lóru ká bayé jẹ́ àbí ń tẹ̀ ń ṣe lálàyé fún wa. bẹ́ẹ̀ni jihad ṣe ń tà ń gbọ́ tà ń sá káàkiri. jẹ́sàkálà kọ́lọ́n kí o jẹ́ oyé wa mọ̀rọ́ bíi olómísà nígbà tí wọ́n ń ṣàlàyé lẹ́ẹ̀kan wọ́n ní bọ́mọléèwé pàápàá bá ń kàwé ẹ̀ dáadáa ń ṣe jihad ni ẹni tí ó mójútó ṣe ń ṣe jihad ni tá a bá bímọ tá a bá fi ṣe jù sílẹ̀ oríṣi jihad mélòó gan-an ló wà báwo ló ṣe pín gan sí ní pàtó. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim gẹ́gẹ́ bí wọ́n yìí ṣe àlàyé fún wa jihad ó ń túmọ̀ sí gbìyànjú gbogbo ohun téèyàn bá ṣe tó fi ń gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run ọba Allah jihad nínú Islam ọ̀nà mẹ́ta náà ni jihad pín sí a ní ajihadul akbar jihad tó tóbi jù a ní ajihadul kabir jihad tó pọ̀wọ́lé tó tóbi a sì ní ajihadul asgar eléyìí tí ó kéré díẹ̀ ajihadul akbar òun náà ni ajihadul nafsi wal hawa ìgbógun ti ẹ̀mí èèyàn yẹn ni wípé kéèyàn bá ẹ̀mí ẹ̀ kó bá jagun kó níbi ìwà ìbàjẹ́ irọ́ pípa àti àwọn ìwà èrí míì wọ́n pè ní jihad al-akbar nítorí wípé jihad yìí ohun tó nira láti ṣe ni kì í ṣe ohun tó rọrùn láti bá ẹ̀mí ẹ̀ jà pé nǹkan ìmí ò ní ṣe mọ́ adábíà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní afdalu jihad an yujahida nafsan rajulan nafsahu wa hawahu alásàlám ní èyí tó ga nínú jihad òun náà ni kí èèyàn bá ẹ̀mí ẹ̀ jagun àti ìfẹ́kúfẹ́ tara ẹ̀ eléyìí náà ni Ànábì sallallahu alaihi wasallam ni wọ́n pè ní jihad al-akbar nínú ọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wà ká ti mú jihad wá gẹ́gẹ́ bí jihad tó ga jù nígbàtí Ànábì sallallahu alaihi wasallam nígbàtí wọ́n darí bọ̀ láti bí ogun Ohun bí a bá ka ìtàn Islam dáadáa a mọ ohun tó ṣẹlẹ̀ nínú ogun Ohun nígbàtí wọ́n lọ jà ogun ọ̀hún nígbàtí wọ́n darí dé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fáwọn sàhábà wọn pé rọ̀jáàna minal jihad al-asgar ila jihad al-akbar a ń padà bọ̀ àti dé padà láti ibi jihad tí ó kéré ó wá kù jihad tó tóbi jihad tó tóbi tàbí sallallahu alaihi wasallam tọ́ka sí òun náà ní báwo la ṣe wá bá ẹ̀mí wa jagun ìfẹ́kúfẹ́ eléyìí náà jihad alákọ̀ọ́kọ́ jihad ẹlẹ́ẹ̀kejì òun náà jihad al-kabir eléyìí náà ní al-jihad bil-Qur'an kéèyàn jagun pẹ̀lú al-Qur'an kó ṣakitiyan pẹ̀lú Qur'an ẹ̀rí fún eléyìí ó wà nínú al-Qur'an nítorí wọn bá ti sọ pé fala tuti'il kafirina wajahidhum bihi jihadan kabira
ọlọ́ba fúnra rẹ̀ náà ló ní jihadan kabira. ẹni káfí jihad jagun tẹ́lẹ̀ wọ́n máa sọ pé nígbà tí Islam dé ìdá lọ́wọ́ kùránì lọ́wọ́ ọ̀tún lọ́wọ́ òsì ìdá lọ́wọ́ ọ̀tún gba kùránì tí wọ́n fi jihad jagun nìyẹn. àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ẹ̀yìn ìsọkúsọ ni wọ́n ń sọ nítorí pé nígbà tí wọ́n ń sọ yìí tí bá yà ní sallallahu alaihi wasallam wọ́n tí kó kùránì jọ kùránì ò sí lójú kan lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìgbà tí àdán sallallahu alaihi wasallam ti kú wọ́n ṣe wà kó kùránì jọ so àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n wulẹ̀ fẹ́ da ẹ̀sìn orúkọ àwọn lọ́wọ́ àbí wọ́n wulẹ̀ ń sọ nítorí àbòsí ni wọ́n fẹ́ jogun kogun lọ́sẹ̀ ń pàtàkì tán jihad ẹlẹ́kẹ̀kẹ́ mọ̀ ń ṣàlàyé òun náà ni jihad ti Qur'an ọlọ́ba ní ẹ má gbọ́rọ̀ sáwọn aláìgbàgbọ́ lẹ́nu wajahidihum bihi tọ́lọ́mbà lò láàyè yẹn al-Qur'an lọ́lọ́ba ń tọ́ka sí yẹn ni pé ẹ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹ kìlọ̀ fún wọn nípa ìrẹ́dì tó wà nínú ìwà ìbàjẹ́ àti àìgbàgbọ́ wọn tí wọ́n ń ṣe eléyìí náà ni jihadi ẹlẹ́ẹ̀kejì nínú ayàbọ̀ nínú Qur'an ọlọ́ba ní ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasana wajadilhum billati hiya ahsan ọlọ́ba ní ẹ pèpè sójú ọ̀tọ̀ ọlọ́run ọba Allah bil hikma àti pẹ̀lú ọgbọ́n wal maw'izatil hasana pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dáa àwọn wáàsí tó dáa ọlọ́run bá wá tẹ̀síwájú yìí pé ẹ bá wọn ẹ ṣàkitiyan fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn ọ̀nà tó dáa eléyìí náà ni àwọn ayẹ̀lì kùránì tí ó mú ìfìdí ẹ̀ múlẹ̀ wípé jihadi ti kùránì jihadi ńlá ni ká ṣe wáàsí ká bá wọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ọba ká ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba fọ́mọ ẹ̀dẹ́ èèyàn jihadi ńlá ni tí kárọ̀lá Muhammad sallam tí wọ́n fi ka ìbákan náà tọ́lọ́bá tá a sì rí ẹ̀rí fún nínú alukur'an jihad ẹlẹ́ẹ̀kẹta òun náà ni jihad al-asgar eléyìí náà ni jihad tí àwọn èèyàn máa ń rò wípé òun nìkan ṣe náà ni jihad ìdí tó jẹ́ pé jihad al-asgar kì í ṣe pé báyé pé ní jihad al-asgar pé jihad tó kéré jù pé bóyá kì í ṣe ohun tí ó lẹ́sàn níwájú ọlọ́run ṣùgbọ́n nítorí wípé kì í ṣe gbogbo ìgbà la máa ń jà á àwọn Ànábì sallallahu alaihi wasallam nígbà yí wọn àtàwọn sàhábà wọ́n ti gbìyànjú wọ́n ti jagun fún ẹ̀sìn àwọn ogun tánàbí sallallahu alaihi wasallam sì jà yìí wọ́n fi dáàbò bo ara wọn ni wọ́n dáàbò bo ẹ̀sìn ni kì í ṣe ogun tí wọ́n jà láti lè fi lọ gbógun táwọn èèyàn òun náà tẹ́ pé gbogbo ọdún tánàbí sallallahu alaihi wasallam lò ní Mẹ́kà wọn jagun nígbà tí wọ́n dé lu Mẹ̀dínà táwọn kèfèrí wá rí wípé táwọn arábí ìbá gbòòrò nílùú Mẹ̀dínà ó ṣeé ṣe kí wọ́n wá gbógun tiwa àwọn náà ṣe wá gbógun tiwọn lọ́wọ́ tẹ́ pé ogun aláwọ̀kọ́ tí wọ́n jà nínú Islam ogun Badru wọ́n ní àdúsàlá sọ́nà sọ fáwọn ọmọlẹ́yìn wọn wípé àfi ká kúrò nílùú Mẹ̀dínà nígbà tí wọ́n gbọ́ pé àwọn kèfèrí ń bọ̀ wá bá wọn jagun. ó túmọ̀ sí pé àwọn kèfèrí ni wọ́n kọ́kọ́ gbógun ti òjíṣẹ́ ńlá Muhammad sallam àwọn wa gbara wọn lẹ̀. àwọn agbára wọn torí pé nínú Qur'an ọlọ́ba jẹ́ pé wa qatilul ladhina yuqatilunakum wala ta'tadu àwọn tó bá ti gbógun ti ẹ̀yin náà gbógun ti láti lè dáàbò bo ara wọn. jazakallah kọ́lọ́hún kó jẹ́ kó yé wa ju bí ẹ ṣe ń bá wa sọ lọ mọ́rọ́bí Mikael láti inú àlàyé tí wọ́n ṣe yìí òjíṣẹ́ ńlá Muhammad sallam wọ́n jagun gba ara wọn sílẹ̀ lọ́wọ́ àwọn kèfèrí jihad kan lòun náà báwo wá ni Islam ṣe tàn ká láàárọ̀ ọjọ́ nítorí pé ìtàn sọ pé Ànábì Islam ṣẹ́gun àwọn kèfèrí wọ̀nyí abẹ́ẹ̀kọ́ ṣé àtàrà àṣẹ́gun yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sọ pé àti lágbára báyìí a máa fi ipá gba ilẹ̀ káàkiri báwo ni Islam ṣe tàn ká. ní ìgbà tí Ọlọ́run bá sọ Al-Qur'an kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ọdún 16 nígbà tí wọ́n di ọmọ ogójì ọdún ìgbà náà ni Islam bẹ̀rẹ̀ nílùú Makkah gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbélé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí òjíṣẹ́ a ní kí wọ́n máa gbà mí sí kọ́kàn jókòó kán máa ronú ẹ̀ lórí ẹ̀ fúnra wọn dídán láti bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa Ọlọ́run bàtán bẹ̀rẹ̀ sí sọ eléyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá láàrin wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí al-amin olùfọkàntán as-siddiq olóòótọ́ ṣùgbọ́n kí ni wọ́n kéde pé Ọlọ́run yà wọ́n lójíṣẹ́ wàhálà bẹ̀rẹ̀ fún bí odidi ọdún 12-13 tí wọ́n lò nílùú Makkah pẹ̀lú àìnífọ̀kànbalẹ̀ ni wọn fẹ́ rí mi wọn látàn ìtọ́pọ̀ lórí eléyìí gbogbo wọn bá tó gbà wọ́n gbọ́ fìtínà kan lọ́tún àti lósì ni débi pé ìgbà tó di ọdún 615 Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wàhálà yìí pọ̀ wọ́n láti sọ fún gbogbo àwọn tó gbà wọ́n gbọ́ngbà náà pé ìbádá kẹ́ ẹ lọ sí
Abyssinia tá ń pè ní Ethiopia lónìí. bẹ́ẹ̀ bá lè faradà mọ́. bá lè faradà mọ́ káyà lọ sí ọba kan wà ń bẹ̀ ọba Najash nítòótọ́ kìrìsìtẹ́nì ni ṣùgbọ́n ọba tó nífẹ̀ẹ́ òtítọ́ ni ẹ lọ farapamọ́ síbẹ̀ ẹ fèmí ilẹ̀ Ọlọ́run tí fi nígbà láyà ti kúrò ẹ̀yẹn máa lọ. a rí kàyí pé Imam Jafar àwọn ni wọ́n kó wọn lọ sọ́hún tọ́ba yìí sì gbà wọ́n láàyè pàtó di ọdún 619 wọ́n tún kúrò pé gbàtẹ́yìn ò bá gbọ́ tèmi ẹjẹ́ ń lọ ọ̀lú Tọ́ìf tó súnmọ́ bí kí n tún lọ bá àwọn náà sọ̀rọ̀ Ọlọ́run bóyá wọ́n gbọ́ gbàtán débẹ̀ àtòkò àti wàhálà náà ni wọ́n tún gbé kojú wọn wọ́n lẹ́kọ̀ọ́ má nàbí débi pé wọ́n dákú ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí jáde lára wọn. sallallahu alaihi wasallam. Màláíkà Jibril dé alẹ́ ìsàlá pé kí ló fẹ́ ká ṣe fún ara àbí tó ṣe é báyìí ó ní ní tí mo sọ ọ̀pọ̀ ní fún Ọlọ́run pé Ọlọ́run ò fi mí sílẹ̀ òun ló gbéṣẹ́ fún mi sí wà lẹ́yìn mi ẹ má pa wọ́n rẹ́ ẹ nídìí àti ṣe ohunkóhun fún wọn bí wọn ò bá gbọ́ àwọn ọmọ wọn àwọn àrọ́mọdọ́mọ wọn lẹ́yìn wọn ọ̀la wọn bọ̀ wá gbọ́ tèmi tabadé Mẹ́kà lónìí ẹ ra àwọn ará Tọ́ìfù tó ń dì mọ́ Káàbà tó ń sunkún ẹkún wípé àwọn bàbá àwọn ti ṣe ohun tí ò ní tán nínú tàn wọ́n ti ṣe sílẹ̀ nítorí pé ẹ̀yìn tá àti ìbí lónìí tá a sì máa bí lọ́la wọ́n bọ̀ wá kàn pa wọn ara àwọn fìtínà tí wọ́n rí ni nígbà tó dọdún 622 Ọlọ́run ní ó dá afúnni gbà láàyè kó ń bì lọ sí bòmí lọ sílùú Medina bóyá intan ń sọ wọn ò lè gbọ́ nígbà tó débẹ̀ àwọn ará Mẹ́kà ò tún fi wọ́n lẹ̀ wọ́n tún tẹkọ̀ létí wọ́n tún lọ bá wọn bẹ̀ pé sẹ́ẹ̀ a ní o kúrò nílùú wa ó kúrò láyé ni a ní kó o kúrò láyé ni ó pé kó o tiẹ̀ kúrò níbi kọ́ là ń sọ nígbà náà wọ́n á sọ fún wọn wípé kí ló wá dé àbí téèyàn bá lé ni ń padà lẹ́yìn ẹni téèyàn bá dẹ̀ ti súnkò gírí kò sí nǹkan téèyàn ó ṣe ju kó wẹ̀yìn lọ Ọlọ́run ló ṣe wá fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run ló wá fún wọn ní pé ok tó bá rí bẹ́ẹ̀ udhina lilladhina yuqataluna bi annahum àti fún àwọn tí wọ́n ń fara ni yìí tí wọ́n ń gbógun tì yìí àti fún wọn nígbà láàyè bí annahum zulimu torí pé àbòsí leléyìí ni wọ́n ń ṣe fún wọn wa inna Allaha ala nasrihim laqadir Ọlọ́run bá dẹ̀ ṣe tán láti ràn wọ́n lọ́wọ́ àwọn tó ṣe yí pé ukhriju min diyarihim ẹ lé wọn kúrò nílé wọn bigọ́rì haqqin láì sí ìdí kankan tó jóòtọ́ illa an yaqulu nítorí pé wọ́n sọ yí pé Rabbuna Allah Ọlọ́run ọba wa Muhammad anabi wa sallallahu alaihi wasallam ilé ẹ̀fẹ́ gbọ́ tẹ́fi lé wọn kúrò nílé tó bá rí bẹ́ẹ̀ èyí ní ẹ dáàbò bora yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan kò sógun kan Udu ni Badru ni àti Khandak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tánà bí ìjà tó jẹ́ pé àwọn ni wọ́n kó àwọn sàábí lẹ́yìn pé ẹja lọ jagun nígbà tí wàhálà yìí tó pọ̀ tán kúrò láàyè tán kúrò ní Mẹ́kà fún wọn lọ sí Abyssinia wọ́n kúrò nílẹ̀ lọ sí Tọ́ìf wọ́n kúrò níbẹ̀ lọ sí Medina tán ní rárá àríkò kúrò láyé lọ́dọ̀ ẹ dáàbò bora yín ogun dáàbò bò òun là nẹ́bí àtàwọn sàábí ṣe kìí ṣe pé ogun pé àwọn ni wọ́n gbógun lọ báwọn èèyàn jihad tí wọ́n jà nígbà náà wọ́n fi dáàbò bo Islam ní ìgbà náà ni Islam ti bẹ̀rẹ̀ sí tàn ká ìgbà náà ló dé Abyssinia tá a dárúkọ yìí ló dé Tọ́ìfù àtàwọn ìlú míì lẹ́yìn ìgbà tí ó tó wá fẹsẹ̀ nílẹ̀ tán ààrí kàníbì kankan wípé ogun ló ń jẹ́ kí Islam tàn ká torí pé alukur'ani Ànábì sílẹ̀ fáwọn sàábé ẹ fi máa báwọn èèyàn sọ̀rọ̀ òun náà fi ń báwọn sọ̀rọ̀ sùúrù àti kur'ani náà ló jẹ́ kí alukur'ani tàn ká àti Islam tàn ká lágbàlá yìí. tẹ̀sánkalá mọ̀rọ̀ bí olówó mísà bí a ṣe gbọ́ ohun tí wọ́n ṣe lálàyé fún wa yẹn yàtọ̀ sí pé Ànábì sálàm lọ sí àwọn ọmọlẹ́yìn wọn lọ sí Abyssinia àwọn fúnra wọn lọ sí Taif àwọn náà wọ́n ṣípò padà lọ sí Medina adigbó pé ogun nǹkan ni Ànábì sálàm fi tàn ẹ̀sìn káwọn fi gbara wọn lẹ̀ ni àwọn ọ̀nà míì wo òun ni Islam tó fi tàn ká bóyá láàrin èèyàn méjì séèyàn àwọn kan rí bóyá wọ́n rí ànábì tó ń ṣe nǹkan kan ló wù wọ́n ni àwọn ọ̀nà míì wo tó ni Islam fi tàn ká tí wọ́n kí ni àwọn tó rí ànábì Islam jù kí ni nǹkan tó ń rí lára wọn tí wọ́n fi sọ pé àwọn fẹ́ di torí ogun ò tí ẹ̀ wáyé ńgbà Abubakar rí di mùsùlùmí ogun ò wáyé ńgbà tí Umar di mùsùlùmí radiyallahu anhum ogun ò wáyé ńgbà tí Ali tó di mùsùlùmí radiyallahu anhum báwo ni Islam ṣe dọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí. àmọ́ ṣeun gẹ́gẹ́ bí ètò Ọlọ́run ọba torí pé Ọlọ́run jẹ́ pé wà ní Qur'an ni pé walladhi arsala rasulahu bil huda wa dinil haqqi liyuzhirahu ala dini kullihi walau kariha al-kafirun òun lòun ṣàgbékalẹ̀ ẹ̀sìn òun lòun náà jíṣẹ́ òun dẹ̀ ló ṣàgbékalẹ̀ ẹ̀sìn Islam yìí òun dẹ̀ máa jẹ́ kó borí gbogbo àwọn ẹ̀sìn tó kù ètò Ọlọ́run ọba ni Ọlọ́run ọba tó wá rán Muhammad sallam níṣẹ́ òun ló wá kọ́ ní ìwọ ọmọlúwàbí ìwọ ọmọlúwàbí yìí òun ni Muhammad sallallahu alaihi wasallam ló fi tàn ẹ̀sìn Islam ká
wọ́n rí àpẹẹrẹ ìwà dáadáa lára Muhammad wọ́n rí àwòkọ́ṣe tó dáa lára wọn. Àwọn àwòkọ́ṣe wọ̀nyí àwọn ẹwà wọ̀nyí ni wọ́n rí wípé táwa náà bá di mùsùlùmí bá ṣe máa hùwà rí. Àtàwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba Allah tí ó fi ń fi wọ́n lọ́kàn balẹ̀ wípé tí wọ́n bá ṣe tọ́lọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ èrè àǹfààní ló wà ń bẹ̀. Gẹ́gẹ́ bí mo sọ fún wa ẹ̀sìn Islam ò tàn wá pẹ̀lú ìfigbámúni àbí agídí. Islam Ọlọ́run ti jẹ́ pé wà ní Kùránì pé la ikraha fi din kò sí ìfipámúni nínú ẹ̀sìn. So Ọlọ́run ọba ní máa tọ́ sọ́kàn máa tọ́ mọ́lẹ̀ sọ́kàn yàn lálẹ́ kí èèyàn gbọ́ àgbọ́yé ẹ̀sìn. So ìwà wọn ìṣe wọn àti ìhùwàsí wọn gba àwọn nǹkan wọ̀nyí náà ni àwọn èèyàn rí tí wọ́n fi gba Islam. Jazakallah mọ̀rọ̀bí Mikaisa lára tó ń dá wàhálà alẹ́ láwùjọ lónìí òní tí àwọn olóyìnbó ń pè ní freedom of speech. Ká sọ tó wuni lọ́nà tó wuni láwùjọ tá a wà tí ò sí ẹlẹ́mú tó gbọdọ̀ múyàn sí. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ṣẹ̀ tó yẹ pé a ti rẹ́ni tó bú òjíṣẹ́ ńlá Muhammad sallam tí wọ́n dáná sun, a ti rẹ́ni tó sọ̀rọ̀ nípa Al-Qur'ani lọ́nà àìdá tí wọ́n ní kán lọ gbé orí rẹ̀ wá. Ipò wo ni ìlànà ká sọ tó wuni láwùjọ lọ́nà tó wuni ipò wo ló wà nínú Islam? Ẹ ṣeun. Ọlọ́run ọba nínú àwọn àkìjẹ́ wọn ni al-mutakallim ọba sọ̀rọ̀sọ̀rọ̀. Àwọn èdè ìyàn dẹ̀ máa yálò nínú àkìjẹ́ yìí làwọn náà fi ń sọ̀rọ̀. Nítòótọ́ Ọlọ́run tó jogún ẹnu fún wa ó ní ká fi sọ̀rọ̀ ni. Ṣùgbọ́n Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n gbà wá níyànjú wọ́n ní man kana yu'minu billahi wal yawmil akhir falyakulil khayra aw liyasmut. Ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú Ọlọ́run àtọjọ́ ìkẹyìn nígbà tó bá máa la ẹnu tó lọ́wọ́ bá jogún fún yín láti fi sọ̀rọ̀ kó gbìyànjú pé ọ̀rọ̀ tó dáa ló ń jáde ńbẹ̀ o. Tó bá wá wòye pé kò sọmọ rẹ nínú ìbọn tí ó bá ti lanu jẹ́ pé nǹkan tí ó jáde ńbẹ̀ yóò jẹ́ àbùkù àbí ìnira fọ́mọlàkejì àdàkú dákẹ́. Kódà àwọn kan ti ẹgbà wá níyànjú pé àdàkú tí ó bá ń lè dákẹ́ kó lọ sùn bóyá nígbà tó bá ń sùn yóò gbà mí sí látọ̀dọ̀ Ọlọ́run. Wọ́n fún wa ní ìyẹn bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ìsìláàmù ẹ̀sìn àlàáfíà gẹ́gẹ́ bá ṣe ń sọ láti ilẹ̀ tá bá tiẹ̀ nígbà láyè láti sọ̀rọ̀ àbá fẹ́ polongo ẹ̀sìn. Nítòótọ́ àwùjọ kọ̀ọ̀kan orílẹ̀-èdè kọ̀ọ̀kan ló ní àgbékalẹ̀ ní tó lè sọ àti ní tó lè sọ. Béèyàn ò bá fi ẹ̀lẹ̀ kébù sí ńgbà míì kò ní rẹ́ni bá jó. Kò ní bẹ́ni bá jó. Àwọn Yorùbá sì ní ọ̀rọ̀ rẹ̀ bó ṣe lè yọ obì lápò òun náà ló lè yọ idà lápò. Ọ̀rọ̀ burúkú lè yọ idà lápò. Bẹ́ẹ̀ ni. So nítorí náà Ọlọ́run bá tó sọ nínú Al-Qur'an nípa tabatẹ̀ fẹ́ polongo ẹ̀sìn wala tasubbu alladhina yad'una min dunillah. Ẹ má bú Ọlọ́run àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Fayasubullaha adwan bighairi ilm. Káwọn náà bá máa bú Ọlọ́run bá ti yín padà láì nímọ̀ nípa bọ́lọ́run bá ti yín ṣe jẹ́. Ṣùgbọ́n àwọn mùsùlùmí ni gbogbo àwọn ẹ̀kọ́ tí ẹ ti mú wáyé àwa mùsùlùmí ní ń báwí. Bẹ́ẹ̀ni. Tá bá wá rí ẹni tí kìí ṣe mùsùlùmí tó sọ ọ̀rọ̀ àlébù nípa Islam, ìhà wo ni ó yẹ káwa mùsùlùmí kọ sónítọ̀? Ẹ ṣeun. Nígbà tí Ànábì gan bẹ láyé sallallahu alaihi wasallam oríṣiríṣi èébú ni wọ́n bu. Ànábì a máa kọjá lọ nígbà míì àwọn ọmọ àdúgbò àgbà ní ọrùn wọn àti ṣubú ilé ń pẹ́ lójíṣẹ́ Ọlọ́run ó ń pè ní kan tọ́nà ọ̀bọ̀ pé àárí kàrí níbi kankan ipò ó gọ́ sókè bí ó gbẹ́nìkan létí àbúrò àwọn sàábé ìpẹ́ lọ́ba ń ṣe báyìí fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà gan lára àwọn sàábé ò kì í gbà ní tán ṣe sànábì. Tán bá fẹ́ jà Ànábì àti oníkan ṣe sùúrù. Ó máa ń gbà wọ́n níyànjú sùúrù ni. Torí ẹ̀ tó lọ́jọ́ tòní tábà tí àwa rẹ̀ nìkankan tó sọ̀rọ̀ burúkú sójíṣẹ́ Ọlọ́run tàbí tó sọ̀rọ̀ tí ò dá sí Ìsìláàmù ẹ̀kọ́ yìí náà ló yẹ káwọn náà kọ́. Torí pé àárí kàrí ipá náà bì ó bá àwọn èèyàn jà àbó gbogbo tí wọ́n torí pé wọ́n pè ní wèrè àbí wọ́n fi ọ̀bọ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó ṣe sùúrù yìí náà ló ní títí tí Ìsìláàmù fi borí. So lọ́jọ́ tòní náà tábára àwọn tó ń hùwà bẹ́ẹ̀ sí Ìsìláàmù tàbí tó ń sọ̀rọ̀ àlébù sí òjíṣẹ́ wa yìí tó kù kọ́ ní ká gé wọn lórí o. Gẹ́gẹ́ bí ó ṣe ṣe lọ́jọ́ kìíní àná ní Tọ́ìf nígbà tán lẹ lóko tẹ́jẹ̀ jáde nígbà tí màláíkà dé ó lágbára àti sọ fún màláíkà pé ẹ̀pà wọn rẹ́ kí orúkọ wọn kó di tí a ní gbọ́mọ́nù ìwé ìtàn ṣùgbọ́n kò ṣe bẹ́ẹ̀. Sùúrù náà ló jẹ́ kán gba Islam, sùúrù náà láṣì. Jazakallah. Ẹ ṣé pọ̀ ní àárín ìṣẹ́jú bí ẹyọ kan àbí méjì mọ̀rọ̀ bí olówó mísà ìhà wo ni
islam kọ sí ẹni bá fi islam lẹ̀ tó lóun ò ṣe islam mọ́ kí la ṣe fún ìdájọ́ wo ni islam gbé kalẹ̀. ẹni bá fi islam lẹ̀ tó lóun ò ṣe islam mọ́ kò sí ohun tá a ṣe fún bó lè jẹ́ yí pé ilẹ̀kùn sílẹ̀. a máa ń rí àwọn kan tó máa ń sọ yí pé ẹni bá fi islam lẹ̀ tó ṣe islam mọ́ ẹ pa wọ́n ní ẹni tó bá yí ẹ̀sìn ẹ̀ padà ẹ pa ṣùgbọ́n tó wà ń bẹ̀ wọ́n náà ni wípé ọ̀rọ̀ yìí a máa ó takò alukur'an torí pé ohun tó wà ní alukur'an òun náà ni wípé la ikraha fi din kò sí ìfipámúni nínú ẹ̀sìn láàyè ìbò nínú Qur'an náà bá ní innal ladhina amanu thumma kafaru thumma kafaru thumma zdadu kufran lam yakunillahu liyaghfira lahum ọlọ́wọ́ dájú àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n tún ṣàìgbàgbọ́ tí wọ́n tún gbàgbọ́ tí wọ́n tún ṣàìgbàgbọ́ tó wá lékún sínú àìgbàgbọ́ tó bá yẹ pé nígbà tó gbàgbọ́ tó ṣàìgbàgbọ́ lábá ti pa ni báwo ló ti máa tó láǹfààní àti gbàgbọ́ kò ní gbàgbọ́ mọ́ kò ní gbàgbọ́ mọ́ so ó túbọ̀ sí pé nínú ẹ̀sìn a kì í fipá múni nínú ẹ̀sìn bí ẹ bá sọ pé òun ò ṣẹ̀sìn mọ́ òun ló mọ̀ tó sọ pé òun ò ṣẹ̀sìn mọ́ tó bá yẹ pé nígbà tí wọ́n sọ pé tó bá sọ pé òun ṣẹ̀sìn máa pa ẹni ó máa yẹ kí alákòósí pọ̀ láwùjọ mùsùlùmí torí pé ó ti mọ̀ pé tó máa sọ pé tó máa náà òun ṣẹ̀sìn mọ́ ẹ máa pòun ni kò ní fẹ́ sọ̀rọ̀ á sì máa ṣe àbòsí nínú ilé láàrin àwọn adi mùnáfìkì yàtọ̀ sí eléyìí aya mi tó wà nínú Qur'an tó náà jẹ́ kó yá yí pé walau sha'a rabbuka la amana man fil ardi kulluhum jami'a tó bá yẹ kún Ọlọ́run ọba ní gbogbo ọmọ èdèèyàn pátá tó wà lábẹ́ sánmọ̀ yìí wọn bá gbàgbọ́ ṣé ẹ̀yin fẹ́ fipá mú àwọn èèyàn tí tó máa fi gbàgbọ́ ni tó ń túmọ̀ sí wípé nínú Islam a kì í fipá mú ni èyí lè máa sọ ẹwà Islam fún wọn ẹ lè máa ṣàlàyé bí Islam ṣe rí fún wọn Islam ò fẹ́ kí a fipá mú ni. ilẹ̀kùn sílẹ̀ ìyẹn lè wọlé ìyẹn lè jáde nígbà tó bá wúyàn. láàrin òun àtọlọ́run ọba náà ló wà. jẹ́sàkálà láàrin ìṣẹ́jú àyá bíi mẹ́ẹ̀ẹ́dógún ìmọ̀ràn wo lẹ fẹ́ fún àwọn èèyàn wa nílé ká tó máa lọ. ìmọ̀ràn tá a fún wọn náà òjò ìtọ́nà bá ti fún anabi Muhammad lọ sallallahu alayhi wa sallam ìrí anabi Muhammad sallam ó wọlé ìfi tipátipá tẹ́yìn tó bá wù ẹ́ sọ́nà àwọn ọlọ́run bala máa ń fọwọ́ tán ọkàn àwọn èèyàn torí náà a lè mú mi kọjá ẹni tó kú sódò ẹni tá a fi ṣẹ́rán anabi Muhammad sallallahu alayhi wa sallam kò fi tipátipá fáwọn èèyàn sẹ́sìn ó bá wọn sọ̀rọ̀ tútù ó ṣàdúrà fún wọn wọnú ẹ̀sìn torí náà lọ́jọ́ tòní àwọn tó bá wọnú ẹ̀sìn kan wọ̀ ọ́ láti tẹ̀lé ìṣe ànábì a lè fi tipátipá tó bá tẹ́ wọn lọ́rùn a lè fi tipátipá fáwọn wọnú ẹ̀sìn. ìsàkálà mọ̀rọ́bí lè wọ̀n sá. àmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí náà ni wípé ká má ba Islam lórúkọ jẹ́ ká má jẹ́ kí àwọn èèyàn máa pe Islam lẹ́sìn tí ò ṣe nítorí pé ìwà wa àwa tá a jẹ́ mùsùlùmí òun náà fi ń bú Islam nǹkan kan sì ṣe Islam ẹ̀kọ́ Islam wà bẹ́ẹ̀ ó ṣe ní láàánú pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ka ẹ̀kọ́ Islam kan ka nípa àlàyé nípa Islam mùsùlùmí ni wọ́n ń wò gbogbo ṣe tí mùsùlùmí bá ti ṣe wọ́n á ní Islam ló ṣe wọ́n á ní ṣe Islam ni káwa tá a jẹ́ mùsùlùmí ká bẹ̀rù Ọlọ́run àlàáfíà ní Islam kọ́ wa ká jẹ́ kí àlàáfíà ń jọba ní àárín wa àtàwùjọ tá a bá wà. tẹ̀sàkálà ẹ̀yìn wá lé àti gbọ́ ohun tí àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lónìí àti gbọ́ ohun tó ń jẹ́ jihad ká ṣe sùúrù ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run ló ní ìtọ́sọ́nà ló sì máa fi ń ta ẹ̀dá lọ́rẹ àmọ́ káwa náà kópa tiwa ká ṣe wàásù pẹ̀lú alukurani ká ṣe wàásù pẹ̀lú ìwà wa ká sì máa fi gbogbo nǹkan jọ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ pẹ̀lú ọwọ́ mọ̀rọ́bí olówó mísàm tí wọ́n wá jẹ́ pé wá lónìí mọ̀rọ́bí Mikael jẹ̀zákàlá ẹ̀yìn ẹ̀yẹn wá lé adúpẹ́ lọ́wọ́ gbogbo wa wípé a tún tẹ́tí sí ohun tá a ní sọ lónìí kọ́lọ̀ kó jẹ́ kí akẹ́ni kọ̀ọ̀kan wa ká jẹ àǹfààní rẹ̀ jẹ̀zákùmùlà nígbà tí a tún máa pàdé lórí ètò Ohun Islam assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. àwa níjọ Ahmadiyya ọmọlẹ́yìn Ghulam Ahmad tó ń gbẹ̀sìn Islam ga káàkiri gbogbo àgbáyé lọ́kùnrin àtòbìnrin lọ́mọdé àti lágbà kó Olúwa ràn wá lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام